ìsídà kó jẹ́ pé ẹ̀yin márààrún lẹ pawọ́pọ̀ lẹ pa ọ̀rẹ́ yín. Rárá o. Ọ̀ kó jẹ́ pé ẹmẹni tó pa láàrin yín ẹ fẹ́ cover up fún un. Ìjẹ́ yìí mọ̀ pé accomplice ni ẹni tó bá ń try láti bo ẹlẹ́ṣẹ̀. Tọ́rọ̀ ìbá já mọ́ níbọ̀ lórí ní ẹni láìkẹ́ o. Brown. Bàbá. Ọ̀rọ̀ yìí ti ní solution. Definitely àwọn márààrún wọ́n mọ̀ pa ẹ̀. Ọ́físà ẹ jọ̀ọ́ tó Ọlọ́run ẹ má bínú ṣẹ́rí wọlé tẹ̀ ń wò yìí òun ló rí olóògbé last. Gbogbo ẹ̀rẹ̀ ń wojú mi ṣe kí wọ́n lọ sí ẹ̀wọ̀n ẹlẹ́wọ̀n ṣe ẹ̀ka ló ń lọ sẹ́wọ̀n ni ẹ̀rẹ̀ ń wojú mi tí wọ́n kọ́ lórí ìbẹ̀yìn ní òun ẹ̀ sọ̀rọ̀ kí ni ha. Rárá o, mi ò fura sí anybody o. But I can only speak for myself, not for others. Èmi ni pé mi ò mọ̀ kankan nípa ikú Ọláìdé. Ta ló pa ọ̀gbẹ́ni Ọláìdé? Kódà aago mélòó lórí gbẹ̀yìn ní àná? Kódà ǹjẹ́ o mọ̀ bóyá ó ní ìjà pẹ̀lú ẹnikẹ́ni láàrin yín àbí níta? Ọ̀gá pọ̀ kí ló ṣẹlẹ̀? Gbogbo kọ́sítọ̀ kan sí ń bèèrè lọ́wọ́ látẹ̀kùn mi ò mọ̀ ló fi ń dáhùn. What happened? Kí ló ṣe gangan? Ta ló ní ẹ̀bọ̀n dé? Ẹ̀wọ̀n àgbà ṣọ́kùnrin máa ń lo ẹ̀bọ̀n. So definitely kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe pẹ̀lú ilé kò kí ń ṣe mí. Yes, sir. I'm sorry to say irú depression ló fi bí ìlú òjì. Ẹ̀bà. Sir, I think I saw it on phone, sir. Yes. Good. Yes. Yes, it's mine. So you killed him? No, that's not what happened. So I killed him, dropped the hairband in his room to frame you? No. Mo lọ lo bedroom inú yàrá Láìdé ni because one